àwọn tẹ̀mí tẹ́bẹ̀ nínú London. Lọ́lọ́gbọ́ láti ìgbà tí màmá ti kú ogún lọ́lábàdà gbàlagbọ́ ìlànà. Wọ́n send message àyà condolence message. Wọ́n ṣe ní àwọn kí wọ́n lábí láàbàtà bàbí yíwá. Ẹyin tèmi kì í ṣe ìṣòro lábí bàbá bàbá sí máa ṣe. Wọ́n wá ṣe ṣó. Wọ́n bá jẹ́ bá akẹ́kọ̀ọ́ ṣe ìdíbò láfàtí wá. Ọ̀lù tó tóbi la máa ń gbà. Dáadáa bá ṣe ṣó ìbẹ́yìn tí wọ́n ní London. Ibi tó fẹ̀ gúnlé lágbàdà ní àlàbíyẹ̀rẹ̀ náà. Àwọn ẹni ìṣú, àwọn tó sọ pé àwọn láti ọ̀rọ̀ sí àlàbí àmẹ́ká ìgbà sí ní wá. Láti ìjọ ọkọ̀ bí ṣíbí àlàbí ọ̀pọ̀ ọ̀gá ikọ̀ àwọn òkúrú. Láti ìjọ ọkọ̀ bí ṣíbí àlàbí ọ̀pọ̀ ọ̀gá ikọ̀ àwọn òkúrú. Láti ìjọ ọkọ̀ bí ṣíbí ìbá sí ọ̀gá ikọ̀ àwọn òkúrú. Abọ́wájú ní London, àwọn ti ajúmọ́. Àwọn nọ́ọ̀sì ní Nàzọ́, yéé náà tó jẹ́ ti júmọ́. Láti ìgbà tí màmá ti kú ogún lé lágbàdà ní àlọ́dún ẹ̀yọ́. Báyìí wá làbẹ́dẹ́ wá sí pé kọ́ ọ̀kan àkíní ẹ̀yọ́. Bí ó bó òfin ẹ̀jọ̀, ìgbà ọ̀bí ló ti àwọn. Ọ̀gá ọ̀ṣọ́lá, CEO. Aláṣẹ ní ìṣẹ́ṣẹ́. Ọ̀gá Ọ̀ṣọ́lá. Aláṣẹ ní ìṣní United Kingdom. Aláṣẹ ní ìṣó ní Dubai. Ẹ̀bá tọ́jú máa níjà mọ̀ ṣe wálé wálé. Wálé máa níjà mọ̀ ṣe. Ẹ máa ń gbá kóòtù ìní ẹgbẹ́ òfúrọ́jà bàbá tó ní. Ẹ̀rù tí wà ní London, ẹ̀ṣẹ́ àdúgbò gbogbo tẹ́tẹ́lẹ́sì mẹ́sàn-án ṣe alábí, gbogbo tẹ́tẹ́lẹ́sì mẹ́sàn-án jí bọ́. Àwọn tó lè kọ́ sórí ẹgbẹ́ màṣọ, àwọn tó yí wọ́n sọ̀rọ̀, àwọn tí ní DM lórí Instagram. Àwọn tí Snapchat ìgúnlẹ̀ lágbàdà ní àgbà tí wọ́n kí ọ ẹ̀ṣọ́. Àtìgbà ní àlọ́ àlọ́ bí káwọn gbàgbà gbàgbọ́ sí báyìí. Àtìgbà ní àlọ́ àlọ́ bí káwọn gbàgbà gbàgbọ́ sí bábọ́. Ẹgbẹ́ ti bí àlọ́run ti pé lè pé. Àti wọ́n ní kílẹ̀mù. Ẹgbẹ́ lẹ̀sìn ni wọ́n láyé. Ọlọ́run jẹ́ rí wọn fẹ́. Ọlọ́run jẹ́ kọ́kọ́ fún yàn láàbí àbáká bá wá sí wa. Ìyá ni wá. Bàbá ní jíjẹ́ ìjíbọ́lá àjàsáré jẹ́ ìlú wọn kọ́ sẹ́yìn ogún ní lágbàdà ní àlọ́jọ́ wọn. Wọ́n ló máa ní jàre máa ti ná. Máa ní jàre ní oṣù wálé. Tọ́jú ọ̀tá wa sí o. Ṣọlá ẹni ṣe. Sọ fún ọgbẹ́ ọ̀pọ̀ àkùrọ̀ ọ̀ṣọ́ àgbẹ̀ tó fẹ́ ṣe. Ẹni tèmi ní Nàìjíríà kí n gbà òfin ṣe. Báyìí mo wá bí iṣẹ́ ìfẹsẹ̀ wà. A ní fíìrù ẹ̀gbá. Báyìí a ní fíìrù ẹ̀sán o. Ọpẹ́ mi a ní fíìrù ẹ̀gbá. Bọ́lá àgbàká láàbí lọ́wọ́. Wálé máa níjà ṣe.
lọ́lọ́lọ́lọ́ ọ̀gá ẹni ọ̀gá kọ́kọ́ nìyẹn. Ṣé ìgbàlá fún àjíwá? Ẹni tó gbọ́dọ̀ mú ṣògbó nípa ìrùbó lélọ́dọ̀ọ́gà ní àlàbí gẹ́gẹ́ bọ́ ṣe sọ fún wa. Ojú mi rẹwà lábàárà àti nípa ṣékì. Wọ́n lè máa ní tàbí ìgbà tọ́jú ṣọlá lórí oko Etish Wíńkẹ́l olóògbé Etish ìyẹn Dubai. Akínyọ́lá Bàkà Dùbàbàbà. Jésù ayé wọn lọ́kọ̀ọ́sẹ́ alọ́sàdìjákùn mi ọ̀dẹ́ sọ́la o ọ̀dà pàṣẹ àjíwọ́ra o. Àwọn gbé mọ̀ sí mi ti ta ti ká ẹsẹ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ oníṣègùn o. Wọ́n gbé mọ̀ mọ̀ ní àdíjà ìgbàdìgbà ìṣẹ̀lẹ̀ bábálá. Ọlọ́run tún máa bá mi ṣe dáadáa lábí láàbàgà. Ó fẹ́ kí n mọ́ bí màmá mi ṣe tó lábí àbàgà. Ó tún dájọ́ sínú ààrẹ. Ó tún dájọ́ aláàbí sèkí wá. Wọ́n sì máa bá mi lọ́jọ́ jùlọ fún Friday o. Àdúgbò ilé rẹ̀ pàṣẹ. Ó tún sọ pé àwọn ẹ̀mí ọlọ́run jẹ́ ẹ̀kọ́ yìí. Wọ́n máa ń bẹ̀rẹ̀ fún nígbàgbọ́ nípa àwọn àṣìlámù ìpayà àgbẹ̀ táwọn bá wọn jáde láyé. Kó tẹ̀ fún àwọn ẹ̀rọ alábìsí ọ̀rọ̀. Bàbá tí bá sáré rere, bàbá tí bá sáré rere. Ọdún rere lẹ́la. Òun lẹ́nu ọba àṣegbè mi nírọ̀rùn. Wíṣí ẹ̀kọ́ yìí máa sọ̀rọ̀ lọ́sọ̀ wọn. Àbíjà òkú ó lọ lóko ẹbí. Àǹtí ìjà òkú ó bá mi kí mú nọ́ọ̀mù. Sáńlá sáàsáà. Bàzé àǹtí ìjà òkú yìí mọ́ra. Ó lọ bọ́ òkú ní alábílà àbáńká àtàbí mú nọ́ọ̀mù. Sáńlá yọ sáà. Ìbá sí àmàlà. Ìbá wá sí náà ṣe rárá. Àsìkò tó láti fún ẹgbẹ́ bẹ́lá ẹ̀rọ fún àsìkò. Ìyá ló lọ ọlọ́wọ́n bá ò lọ bá gbé. Ìyá ló lọ ọlọ́wọ́n bá ò lọ bá gbé. Ìyá lọ fún mi ọlọ́wọ́n bá ò lọ. Ẹnikẹ́ni náà bá gbé ṣe màṣọ. Ìgbà ìjọkùnrin ìgbà ìjọkùnrin la bá ti ṣẹ̀. Ìgbà mọ̀ fàṣẹ. Ìgbà mọ̀ ẹ̀ṣẹ̀ fúlà bàtà. Ẹ̀kọ́ orí jí mi o. Ìjọba lè ní àárẹ̀ o. Ẹ̀rọ pé wọn ní màmá mọ́. Ẹ̀kọ́ orí jí mi fúnlẹ̀ bá a máa gbà lé yí wá. Ọkùnrin la bá ti ṣẹ̀. Obìnrin la bá ti ṣẹ̀. Láti ẹ̀mọ̀ àti ìsámọ̀. Ìjọba lè ní àárẹ̀ o fúnlẹ̀ bàtà. Ẹ̀kọ́ orí jí mi o. Ẹ̀sán ní wá. Ọmọ ní àlọ́ àlàáfíà bàtà. Ọ̀rọ̀ sí ń bẹ̀rẹ̀. Ọmọ ní àlọ́ àlàáfíà bàtà. Ọ̀rọ̀ sí ń bẹ̀rẹ̀. Ọ̀gbẹ̀rẹ̀ ni ọmọ ní àlọ́ àlàáfíà bàtà. Ọ̀rọ̀ sí ń bẹ̀rẹ̀. Ẹ̀jẹ̀
bá yín wá rẹ̀ gbàgbé tó fún un lọ́dún. Thank you.